Tiwọ́ àdáni ìwọ múlá nìyí. Àdọ́là ń fi màálù lọ. Ó kà wọ́n lè máa ń gbébọn ni ṣé bọn ni. Ìbọn kò. Bọ̀tí níbi àdálẹ̀ yìí máa ń lò. Wà nílò àgbọn. Ẹ̀yìn èlò bọ̀ kí ló yẹ èlò bọ́n. À ń bẹ̀rù ìbọn. Ṣùgbọ́n àdáni. Àdáni o. Tó ní kọ́tà máa ń gbọ́ lẹ́kọ̀ọ́ àtàwọn ní àwọn Fúlàní ìbọn náà ń gbé káàkiri AK-47. Láíláí àwa kọ́ irú wa kọ́. Ẹ̀yẹ ṣe irú ẹ̀. Ní ṣe irú ẹ̀ Fúlàní ò ní ṣe eléyìí. Fúlàní bo lẹ́yìn ṣé Fúlàní Nàìjíríà ni àbí Niger àbí bo. Àfi ara Kwara ń bì náà ni. Fúlàní Kwara lẹ́yìn àbí. Ọ̀rẹ́ mi bó ni ó ti gbọ́ Yorùbá gan. Bó wà ní skul. Sùkúù náà ń bẹ̀ pẹ̀lú níwọ̀ ẹ̀gbọ́n wa bàbá wa ó ní ká máa dà màálù. Bẹ́ẹ̀ni. Bọ̀ tó ń bẹ́ẹ̀ o bísíǹsì ńlá ni o. Bísíǹsì ńlá ni àmọ́ èèyàn ó gbìyànjú o. Èèyàn á gbìyànjú. Túláàsì nígbà tí ó rọ màálù ó lágbára pẹ̀lú oorun pẹ̀lú gbogbo òjò ń pààyàn nígbà. Nínú ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ màálù ṣòro. Àwọn àtẹ̀gbọ́ pé wọ́n ní wọ́n láwọn Yorùbá mi wọn ra màálù fún yín tó máa kó sí nkí àyínṣe lóòótọ́ ni. Òótọ́ ni. Tẹ́ wọn bá wọn dá. Bísíǹsì bá lè ṣe bísíǹsì kí lè rè. Alóore tí yìí ni kẹ́lá ṣe kí ni ẹ̀jẹ̀ bá sì mọ̀ ọ́ pa Alóore tí yìí ẹ sọ pé pọ̀ Ibrahim kí ni. Ibrahim Alhaji. Ṣé Fúlàní ló ní àbí Yorùbá àwọn Haúsá. Fúlàní ni mí. Fúlàní ókè wọn ló ní àwọn ẹran yìí. Bẹ́ẹ̀ni èmi ló ní. Ìwọ àbí fámìlì àbí bàbá. Èmi gangan pẹ̀lú bàbá mi. Lẹ́ni eléyìí. Bẹ́ẹ̀ni. So màálù kọ̀ọ̀kan báyìí ilé ńlá yìí ó tẹ̀lé báyìí tó ní ké láì. Orí kéhùn 2 million àbí láǹtà bọ̀n 2 million. 2 million. Bẹ́ẹ̀ni. So tí máa kó 2 million fún ọ báyìí sìn ó tà fún mi. Ó tà fún mi. Kémi kó wá àbí. Kókó wá níjìníjì á fún ọ ni. Ọ fún mi. Bẹ́ẹ̀ni. So tí máa kó wá ń ṣe báyìí sìn mo gbélé lọ nìyẹn 2 million dà ó ní 2 million là ń bẹ̀rẹ̀ tó ní ké láì. Èyí tó wá kéré jù mẹ́rin lónìí tó kéré jù. Tó kéré jù náà ni wọ́n máa ń tà bíi àpò bíi 1 million kan báwọn. Nínú àwọn màálù yìí. Bẹ́ẹ̀ni. Bọ̀ nígbà tí ilé adé ń sìn báyìí tà sí ẹ̀yìn rí ta dáadáa. Àmọ́ bọ̀ báyìí mo fẹ́ káwọn máa rí màálù lẹ́yìn. Ó dáa fáwọn. Ó yá dúró. Nígbà tí ilé adé ń sìn bó lẹ ṣe ń ta sí. Ṣé ilẹ̀ iná ti rà bẹ́ẹ̀ mọ́ ń kọ́ lọ sí Èkó. À ń kó lọ sí Káràyànà ń bì yìí ni. Ok àwọn ti gbọ́ Yorùbá gan o. Káràyànà ń bì yìí náà ni. Bọ́lá wa ikọ́ lórúkọ lù yìí. Màálù lọ. Ó kà wọ́n lè máa ń gbébọn ni ṣé bọn ni. Ìbọn kò. Bọ̀tí níbi àdálẹ̀ yìí máa ń lò. Wà nílò àgbọn. Ẹ̀yìn èlò bọ̀ kí ló yẹ èlò bọ́n. À ń bẹ̀rù ìbọn. Ṣùgbọ́n àdáni. Àdáni o. Tó ní kọ́tà máa ń gbọ́ lẹ́kọ̀ọ́ àtàwọn ní àwọn Fúlàní ìbọn náà ń gbé káàkiri AK-47. Láíláí àwa kọ́ irú wa kọ́. Ẹ̀yẹ ṣe irú ẹ̀. Ní ṣe irú ẹ̀ Fúlàní ò ní ṣe eléyìí. Fúlàní bo lẹ́yìn ṣé Fúlàní Nàìjíríà ni àbí Niger àbí bo. Àfi ara Kwara ń bì náà ni. Fúlàní Kwara lẹ́yìn àbí. Ọ̀rẹ́ mi bó ni. Ok salamu alaikum. Ṣé wọn náà gbọ́ Yorùbá? Eléyìí gbọ́ Yorùbá. Òun kò gbọ́ Yorùbá dáadáa. Kò gbọ́ Yorùbá dáadáa. Bẹ́ẹ̀ni ó gbọ́ tápàdé. Ok so èmi inú igbó Yorùbá èmi inú igbó tápà. Àmọ́ ilé àlejò ni. Àbọ̀já ẹran yìí pọ̀ bóòlù yẹn kọ́ máa bọ̀ bóòlù yẹn kọ́ tó bọ̀ ẹran yìí. Kékeré yìí. Bọ̀lẹ̀ mọ́ ń dà lọ́nà. Níbí yìí náà láyé. Ibi nǹkan tá a máa ń gbọ́ ni pé wọ́n ní ẹ mọ́ ń dà d'Abẹ́òkúta ṣé lóòótọ́ ni láti Kwara ẹ máa dá lọ. Bẹ́ẹ̀ni eléyìí gan tán rí yìí ó ti lọ sí. Eléyìí. Ó ti lọ sí Orímọ̀pé kọ́lẹ̀ à ń pè. Bólóyè Orímọ̀pé. Tó wà ní Orímọ̀pé ń bí ìtòjìnà ń bì yìí. Sọdí ẹ̀ máa ṣe àtẹ̀gbọ́ pé wọ́n láwọn Yorùbá mi wọn ra màálù fún yín tó máa kó sí nkí àyínṣe lóòótọ́ ni. Òótọ́ ni. Tẹ́ wọn bá wọn dá. Bísíǹsì bá lè ṣe bísíǹsì kí lè rè. Bó lè ṣe máa ń pín báwo lè máa ń ṣètò ẹ̀. Nígbà mi a máa ẹlòmíì bó ṣe bí èpè èèyàn ìyára ni. Bó ṣe bí ó pé èèyàn. Ok. Tó bá pè ọ́ rọ ní wọ́n fẹ́ kọ́ ọ̀dà màálù fún mi tó bá bímọ kí n mú ẹ̀yọ̀ kan kọ́ mú ẹ̀yọ̀ kan bó ṣe bí ẹlòmíì sí. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ẹlòmíì yóò wá aṣọ pé ó di ti ń bá ta kí n tó ka tó pin owó rẹ̀. Ẹ mọ̀ ń ṣe dáadáa. Bọ̀ nǹkan tá a tó máa gbọ́ ni pé màálù pé ẹ mọ̀ ń da màálù ẹ mọ̀ fi ń jẹ ko ẹ tó ti gbin oko tó gbin ẹ̀gẹ́ tó gbin gbogbo ẹ̀ ẹ wà da màálù síbẹ̀ ẹ bà gbogbo jẹ́ ṣé bẹ́ẹ̀ ni. Báwo kò títí wá dé. Ẹ̀yin ṣe bẹ́ẹ̀. Àní ṣe bẹ́ẹ̀ o láì.
kódà níbi tó bí mi sí ní ìlú yìí gangan. Sàárẹ̀ ń bí Sàárẹ̀ ń bí. ní Ìfẹ́lódùn ní Kwara. Ìfẹ́lódùn Kwara ń bí ìlú wọn. Yìí tó lọ ibo ló ń lọ òun lọ sẹ́yìn òkè ń bí. ó lọ ilé nù. ok ẹ̀yìn òkè ń bí lẹ́yìn ń gbé. Orí òkè ń bí náà ni. ní gbogbo yín wà. Wàláhì. Ṣé ẹ mà wá ni? Èmi mọ̀ yín ṣùgbọ́n àwọn tó ń wò yín ni gbogbo èèyàn ló wù ẹ́ káàkiri àgbáyé báyìí àwọn lè mọ̀ mọ̀. Ìyá mọ̀ níbi yìí náà la wà. láti ọdún mélòó. Torí mi jẹ́ níbi tó bí mi sí ni. Ibi tó bí ẹ̀yìn sí rè. Bẹ́ẹ̀ni. O sì gbọ́ Yorùbá gan. Bó wà ní skul. Sùkúù náà ń bẹ̀ pẹ̀lú níwọ̀ ẹ̀gbọ́n wa bàbá wa ó ní ká máa dà màálù. Bẹ́ẹ̀ni. Bọ̀ tó owó ń bẹ́ẹ̀ o bísíǹsì ńlá ni o. Bísíǹsì ńlá ni àmọ́ èèyàn ó gbìyànjú. Èèyàn á gbìyànjú. Túláàsì nígbà tí ó rọ màálù ó lágbára pẹ̀lú oorun pẹ̀lú gbogbo òjò ń pààyàn nígbà. Nínú ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ màálù ṣòro ó di tó bá èèyàn. Bọ̀ wọ́n lè mọ́ fèdè sí màálù kó ní ẹ máa ń bá màálù sọ̀rọ̀. Òun ilé mi kò rí bọ̀ wò. Ẹ ṣe kan. Bó ṣe jẹ́ nísìnyí yóò mọ̀ pé ewúrẹ́ bó bá ń ṣe bànátọ̀ bá ṣe yáyà yóò kúrò. Màálù náà bó ṣe rí nù. Bó lè mọ sọ irú èdè wo lè mọ sọ fún màálù. Màálù náà ó ní orúkọ dé gbogbo ẹ̀ báwọn. Irú orúkọ wo ló ń jẹ́. Báyìí eléyìí á pè eléyìí kìíní ìkànágẹ̀ eléyìí. Ṣèdè sí wọn láì kí n gbọ́ ṣèdè sí. Ṣé eléyìí báyìí. Daniel là ń pè báwọn. Daniel orúkọ èèyàn nù. Ìyàwó là ń pè Daniel. Ok Daniel àbí Daniel. Daniel dé ok mo rò pé ó ní Daniel. À ń pè ní Fúrẹ́. Bọ̀ tẹ bá ń da oko tẹ bá ń da màálù lọ tí oko wà báyìí sọ ní bẹ́ẹ̀ ṣe control wọn tí wọn fi ní wọnú oko bó lẹ mọ́ ń ṣe. màálù gan nígbà míì tó bá máa oko nìyí tí wọn mọ̀ pé èlòmí yóò gbìn ní kókó yóò pọ̀ jù ń bẹ̀ wọn. Bẹ́ẹ̀ni màálù ò ní wọnú ń bẹ̀ wọn. Àmọ́ èmi ó di tó bá ọ̀fìn hàn ní kó máa jẹ oko kó tó máa. Kí lẹ mọ fi ń dà wọn ná. Kí lẹ mọ fi ń dà màálù ẹ̀jẹ̀ wo ná ọ̀pá yẹn kọ́. Bàtà ni. Ok bàtà. Pẹ̀lú pàpà pẹ̀lú àdá pẹ̀lú rọ́bà yìí. Omi nǹkan tá ló lomi yìí. Omi náà ni. Ta ló ní. Bọ̀ tẹ bá ń da oko tẹ bá ń da màálù lọ tí oko wà báyìí sọ ní bẹ́ẹ̀ ṣe control wọn tí wọn fi ní wọnú oko bó lẹ mọ́ ń ṣe. màálù gan nígbà míì tó bá máa oko nìyí tí wọn mọ̀ pé èlòmí yóò gbìn ní kókó yóò pọ̀ jù ń bẹ̀ wọn. Bẹ́ẹ̀ni. Màálù ò ní wọnú ń bẹ̀ wọn. Àmọ́ èmi ó di tó bá ọ̀fìn hàn ní kó máa jẹ oko kó tó máa. Kí lẹ mọ fi ń dà wọn ná. Kí lẹ mọ fi ń dà màálù ẹ̀jẹ̀ wo ná ọ̀pá yẹn kọ́. Bàtà ni. Ok bàtà. Pẹ̀lú pàpà pẹ̀lú àdá pẹ̀lú rọ́bà yìí. Omi nǹkan tá ló lomi yìí. Omi náà ni. Ta ló ní. Èmi náà ni. Ọ̀tọ̀ mu. Bẹ́ẹ̀ni. Báwo máa ń sùn báwo máa ń sinmi. Ní ilé wa ni là máa ń tá a bá ṣe tán bá ilé là ń lọ báwọn. Ok ẹ máa da màálù lọ sí ilé so wọn lágbo ńlá lọ́hùn. Nílé wa náà àwọn ní oní tó ní agbo ńlá gan-an. Àpò ilé ìpọ ilé ìfẹ́ tó 50. Àwọn pọ̀ díẹ̀ o. Díẹ̀ ní báyìí. Ìwọ nìkan sì ń kọ́ńtò gbogbo kìíní. Nígbà. Ó yá lọ́dà wọn wọ́n ti ń disturb mọ́. So ẹ̀yin àti ẹ̀wọ̀n káàkiri àgbáńlá ìlú Ṣàárẹ̀ náà ni a wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara níbi tí a ti pàdé Fúlàní kan tí ó ń dagbo màálù yìí. Ohun tó sọ ni pé ó ní àdá ọ̀pá omi bàtà tó ń wọ̀ àti akété tí ó ń dé sórí òní òun ló ń tó wọn ń lo AK-47 wọn ń lo gbọ́n la òye tí ó sábà máa ń sábà bá pàdé nínú ìròyìn ó ní níta àwọn kì í ṣe bẹ́ẹ̀ o pé Fúlàní tòun Fúlàní Nàìjíríà ni ìlú Ṣàárẹ̀ mi gan ni wọ́n bí òsì lẹ́yìn òkè yìí àwọn náà wà lẹ́yìn òkè ń bí torí àwa ìlú yìí òkè Àgbọ̀nà wọ́n ń pe òkè kan ní òkè Àgbọ̀nà ìlú yìí ló wà òun náà ni ó yí ìlú yìí ká so tí àwọn èèyàn táwọn ra màálù tí wọ́n bẹ́ẹ̀ rà kí wọ́n ń pè é tẹ́sí gbé lọ ṣé wọ́n tẹ́ bí èèyàn wà lẹ́kọ̀ọ́ èèyàn wà nìbàdàn ṣé ẹni olú àbọ̀ máa rà nínú agbo yìí ni wọ́n lè máa ń tà. àbẹ́fà ta nísìnyí ṣé o máa pé òní ní kára. bẹ́ẹ̀ òkè ní kára bẹ́ẹ̀ ọjọ́ ọjà. ọjọ́ ọjà lọ tà lónìí gan ó ti kó èmi lọ sí kára báyìí. eléyìí tóbi fa bọ̀tẹ̀ eléyìí sì irú àwọn ìtàn lọ bí oṣù mélòó ló fi tó báyìí. ṣé kékeré wọn àbí ní. ńlá àwọn gangan yìí. ilé wọn tó bí ọdún mẹ́rin báwọn. ìmí ọdún mẹ́rin ni báyìí. wàláì kódà èmi owó wà ń bẹ̀ tó jẹ́ pé irú màmá yìí. mọ̀mọ́ ni ṣé wọ́n lé báyìí. yóò lò tó bí ọdún mẹ́wàá báwọn. 30 ní. yóò ti bí wọn gan. bàbá rẹ̀ gan nígbà tó ti bí òun gan ó ti bí nísìnyí. bàbá rẹ̀ náà mẹ́rin bí ó kó àbẹ̀ ta. ẹ ta bó náà lọ yí kẹ.
nígbà màálù ń lọ sí nínú igbó lọ́hùn. ṣé ìwọ ló ń da màálù àbí wọ́n tẹ̀lé màálù. màmí mo ń da màálù gbogbo àwọn. ẹ̀yin ti ń lọ báyìí. àwa gbogbo wa là ń dara fúnra wa. ẹ̀jọ̀ ń dara yìí ni. bẹ́ẹ̀ni a fi hàn nínú níbi tí ó máa wọ lọ níbi tí ó máa rìn lọ. ó kọ lẹ́lẹ́kan sí. bẹ́ẹ̀ni Ibrahim kini. Ibrahim Alhaji Musa. ó ti lọ Mẹ́kà ni. Alhaji dé ó ti lọ Mẹ́kà. ṣé o ti lọ Mẹ́kà. èmi ò tí ì lọ Mẹ́kà. ó sì lọ pẹ̀lú ògo Ọlọ́run. ọlọ ibi báyìí wọ́n ti ń gàràfà lónìí. ìwọ ló lọ pẹ̀lú ògo Ọlọ́run. ọrùn owó mi lọ́wọ́ rẹ̀. Ọlọ́run kò ṣe é dé. Ọlọ́run ṣe ọṣẹ thank you God bless you ó dàbọ̀ ọṣẹ o thank you. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó